inte ṣe nínú fídíò yìí àbùkù lẹ fi kọ àwa Yorùbá ẹ sọ àwọn ọba wa di èèyàn bẹ́túẹ́ ẹ sọ wọ́n di ẹni tó ní adé lórí tí ò láṣẹ lẹ́nu ẹ sọ wọ́n di ẹni tó nílẹ̀kẹ̀ lọ́rùn tí ò ní ìmọ̀ràn ẹ sọ wọ́n di ẹni tó ní ọ̀pá àṣẹ ṣùgbọ́n tí ò tó láti pàṣẹ. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí president bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún president ẹ dìde ẹ jókòó. ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others. age ọjọ́ orí àti ipò gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà tó bá ṣe gómìnà mọ́ even nígbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. so ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. bàbá mi Ọbásanjọ́ ẹ rasa o ẹ kú kára ó le o kẹ pẹ́ láyé o kẹ má dàgbà òṣì kẹ má dàgbà àyà bó ṣe wò kẹ pẹ́ tó láyé ẹ ní fojú sunkún ọmọ. àmọ́ bá mi ń tẹ́ ṣe nínú fídíò yìí ohun tó pààyàn lẹ́kún ni ń tẹ́ ṣe nínú fídíò yìí àbùkù lẹ fi kọ àwa Yorùbá ẹ sọ àwọn ọba wa di èèyàn bẹ́túẹ́ ẹ sọ wọ́n di ẹni tó ní adé lórí tí ò láṣẹ lẹ́nu ẹ sọ wọ́n di ẹni tó nílẹ̀kẹ̀ lọ́rùn tí ò ní ìmọ̀ràn ẹ sọ wọ́n di ẹni tó ní ọ̀pá àṣẹ ṣùgbọ́n tí ò tó láti pàṣẹ. èyí tẹ́ ṣe yìí ó ní tí àwọn Yorùbá máa ń pè ní èṣì lẹ dálé àwọn ọba wa èṣì lẹ dálé Yorùbá ẹ tú àṣírí Yorùbá sí gbòòrò ni. ẹ̀yin náà sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹni ẹ ti dọ̀bálẹ̀ fún ọba rí ẹni ṣùgbọ́n ọba tẹ́ ẹ bá dọ̀bálẹ̀ fún níta ẹni tó bá wọnú ilé ẹni òun á dọ̀bálẹ̀ fún yín. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìyàwó ọba lè gbọ́ ba létí nínú ilé ṣùgbọ́n tó bá déta kò gbúdọ̀ gbójú wo ìdá ọba bó ṣe yẹ kó rí nìyẹn nítorí wípé ọba ba lórí ohun gbogbo ọba ba lórí president ọba ba lórí governor ọba ba lórí ẹnikẹ́ni nítorí iyì lọ́ba forí bíbẹ́ ṣe ìran ọba kan kì í mẹ̀jẹ̀ kí wá ní iyì tí ọba ní adé orí la fi mọ ọba ìrùkẹ̀rẹ̀ la fi mọ ìyànrùn la fi mọ ìjòyè ìrùkẹ̀rẹ̀ ní ọ̀pá àṣẹ tá gbélé ọba lọ́wọ́ àmọ́ èyí tẹ́ ṣe yìí ẹ dójú tì àwọn ọba wa ẹ dójú tì ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí nítorí ọba in English is king àbí queen ọbabìnrin kò sí tí king of England bá wọ ibikíbi wọn ò bí anybody rẹ kó má dìde dúró king of England ò ní wà nínú ibì kan kí president wọbẹ̀ kó wá sọ fún president kí pé president wá ní kí king of England dìde fóun kò jẹ́ ṣẹlẹ̀ kí ni táyé fi ṣorí tí Kẹ́hìndé ò fi ṣorí ibi òyìnbó tá à ń sọ ló yàtọ̀ síra wọn kí ló dé bàbá tẹ wá wọ àwọn ìgbà Yorùbá báyìí nílẹ̀ ṣé a máa jẹ́ ikú bàbá yèyé ọba tó wàjà lánàá ṣe máa ní kó dìde nítorí president wọlé àbí governor wọlé àbí ọba àná okùn adé síjú adé kọ́lọ̀ túbọ̀ dẹlẹ̀ fún wọn ṣáwọn lẹ máa ní kó dìde nítorí president wọlé bàbá ń bẹ̀yìn àgbàlagbà lẹ sọ wípé ibi tá a bá ti pè ní orí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ bẹ́yìn bàbá wa bá wá fi ibi tí wọ́n pè lórí tẹ̀lẹ̀ kí lẹ wá fẹ́ káwa ọmọ gangan ṣe àwa ń sọ pé àwọn ọba wo ò níyì mọ́ bẹ́yìn ò bá tiẹ̀ lówó tó bá wà nípò ọba ó yẹ ká fi ọ̀wọ̀ ọba wọn àìlówó lọ́wọ́ òpàyàn lórúkọ dà Mr àbí Mrs wọn ní fi sí ẹ̀yin àgbàlagbà tó yẹ ká bá níbi tí ẹ ti ń gbé àṣà lárugẹ níbi tí ẹ ti ń encourage àwa ọmọdé láti bọ̀wọ̀ fábà ọba láti má fi ọwọ́ pa idà olójú mọ́lẹ̀ ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló dòdòdó fẹ́ ṣe nígbà tí ẹ̀yin bá disgrace àwọn ọba wa openly báyìí kí lẹ fẹ́ káwa tí a ò tán bí tẹ́pẹ́ lánàá ni wọ́n bí wa tá a mọ àṣà púpọ̀ tá a mọ kí lẹ fẹ́ ká ṣe ẹ sọ àwọn ọba wa ẹ tọ́jú wọn mọ́lẹ̀ bàbá ẹ fi ojú àwọn ọba wa ráre ẹ tẹ ilẹ̀ Yorùbá lójúmọ́lẹ̀ bàbá yìí tẹ́ ṣe yìí ó ní àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ èyí tẹ́ ṣe yìí
èyí tó yẹ káwa ṣe kẹ́ bá wa wí rèé èyí tó yẹ káwọn ọmọ kéékèèké ṣe kẹ́ bá wa wí rèé ẹ wo ọjọ́ náà lọ́hùn àná ọba Bìní ṣé ọba Bìní ló máa jókòó bàbá tẹ máa ní kó dìde bẹ́ẹ̀ èyí tẹ ṣe fáwa Yorùbá yìí ò dáa ó dẹ̀ ń gbomi ẹkún lójú mi bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ n tó lè mú ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ lè dọ̀bálẹ̀ forí adé that means pé orí adé yẹn ẹni tọ́lọ́run bá ti yàn sípò ọba Olódùmarè ló gbé síbẹ̀ àwọn ìgbárùmọlẹ̀ ló gbé síbẹ̀ òòṣà òkè ló gbé síbẹ̀ kò igbákejì Olódùmarè ni kò yẹ ká wá yẹ̀yẹ́ wọn báyìí bẹ́ẹ̀ ṣe ṣe níta gbangba ọba Yorùbá bàbá ọba bá lórí ohun gbogbo ni ọba ju ohun gbogbo lọ wọ́n ní àṣẹ tí ọba bá pa kò sí ẹ̀dá kan tó yẹ kó yí padà tó ti lè jẹ́ pé àwọn ọba tó wà nílùú tá a wà yìí kò sí wọn lè wà níbì kan kéèyàn kan kí prime minister ní òun wọbì kan ọba láti king láti dìde fóun kò síbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bàbá kí lẹ sọ Yorùbá dà ṣé ó mì pé àwọn ọba wa ò tiẹ̀ ní nǹkan kan wọn ká má pọ́n wọn lé wọn lẹ́kànlé kankan lára ni ṣé nǹkan tí wọ́n wọ̀ sórí ó mì pé ká má pọ́n wọn lé nígbà tẹ́yìn bá ń ṣe báyìí ọ̀nà ọ̀dà táwọn èèyàn ò ní fa ojú àwọn ọba yìí ráre ọ̀nà ọ̀dà tí àwọn èèyàn ò ní fi wọ́n wọ́lẹ̀ ọ̀nà ọ̀dà táwọn èèyàn ò ní fi tí wọn ò ní sọ pé wọn ò já mọ́ nǹkan kan ẹ̀yin tó yẹ ká ẹ gbé àṣà wa lárugẹ ẹ̀yin tó yẹ ká máa wò ní àríkọ́ṣe nínú bí ẹ ṣe ń pọ́n àwọn ọba wa lé ẹ̀yin náà tún wá mú àwọn ọba wa ẹ tún wá déṣìlé wọn nígboro ayé ẹ tún fi ojú wọn wọ́lẹ̀ rí rẹ́dẹ̀rẹ́dẹ́ báyìí bàbá kò dáa ibi gẹ́rẹ́dẹ́ là ń bá gbà nígbà míì àwọn máa ń gbáwo níbọ̀wọ̀ ọ̀rọ̀ ilé nígbà míì èèyàn kì í tú síta kátilẹ̀ wá jẹ́ pé ẹ fẹ́ correct àwọn ọba yìí kì í ṣe ní gbàgede bàbá kì í ṣe lójú wọn ní màjì èṣù ò gbúdọ̀ tójú kinní kan kú àbí àwọn náà ṣe ń sọ ipe àwọn ló ń gbáwo níbọ̀wọ̀ báwo bá gbáwo níbọ̀wọ̀ àwọ̀ atẹ àwọ̀ àyà yìí tẹ̀yìn ṣe yìí àti jẹ́ kí àwọ̀ àwọn ọba yìí tẹ̀yìn yìí àti jẹ́ kí wọ́n fojú wọn gbolẹ̀ lélẹ́yìí àti jẹ́ kí wọ́n ka wípé àwa Yorùbá ò jẹ́ nǹkan kan eléyìí ò lè ṣẹlẹ̀ sí ọba Hausa kò lè ṣẹlẹ̀ sí ọba Benin kò lè ṣẹlẹ̀ sí àwọn ọba kankan àbí ṣé okùn adé síjú adé ọba ló máa wọbì kan àbí ọba Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ lè máa ní kó dìde ọba lọba ń jẹ́ àmọ́ àwọn first class ọba wà but adé ò yàtọ̀ sí adé àmọ́ àwọn ọba kan jẹ́ first class gbogbo ọba ló ń wọ̀ pè bí àti kékeré ọba àti àgbà ọba gbogbo wọn náà ń wọ̀ pè bí sọ ọba ẹni tó bá ti pè lọ́ba ọba ni ibi tó bá ti pè lórí ẹnìkan ò gbọ́dọ̀ fi tẹ́lẹ̀ àmọ́ ètò ẹ̀ ṣe yìí bá mi ẹ forí àwọn adé tẹ́lẹ̀ ni o ẹ yẹ̀yẹ́ àwọn ọba ni o bàbá ẹ dẹ̀ yẹ̀yẹ́ àwọn ọmọ Yorùbá ó jẹ́ ohun tó bàyàn nínú jẹ́ kò yẹ kẹ́ sọrú nǹkan báyìí níta gbangba bàbá mi tí ńgbà tẹ́yìn bá sọrú eléyìí kí ni káwọn ọmọ kéékèèké ṣe àwọn ọmọ tó máa gba ìtàn lọ́wọ́ yín ìtàn wo lẹ fẹ́ sọ fún wọn bá mi ìtàn wo lẹ fẹ́ pa fún wọn bá mi kò yẹ kẹ́ ṣe léyìí níta gbangba fún àwọn ọba ládéládé tí wọn kì í ṣọmọdé àmọ́ ṣá o mo mọ̀ pé ẹ fàgbà rẹ́ wọn jẹ ni o àmọ́ nígbà míì tíyàn bá máa fi àgbà rẹ́ àwọn èèyàn jẹ èèyàn lè fàgbà rẹ́ wọn jẹ nígbà tó bá ku ẹ̀yin nìkan nígbà tí ò bá sí èèrà létí abọ́ nígbà tí kò bá sí tó bá tọwọ́ bá pa tẹ̀sẹ̀ pa tó já àárín yín nìkan kì í ṣe ní gbàgede ẹ má gbàgbé pé nǹkan tẹ́ ẹ sọ yìí àwọn èèyàn àwọn interpret ẹ o àwọn èèyàn wọ́n change sí English o ẹ má gbàgbé o ìlú tá a wà yìí wọ́n á rí bá ṣe ń treat àwọn ọba wa o ọba ò yàtọ̀ sọ́ba o ọba ní king of England king of kinní kan ọba of Lagos ọba of kinní kan ọba ò yàtọ̀ sọ́ba èyí tẹ́yìn ṣe fún àwọn ọba Yorùbá yìí wọn ò ní ṣe fún ọba wọn nílùú yìí mo dẹ̀ mọ̀ pé àwọn ìlú kan ò ní ṣe fún àwọn ọba wọn kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá mi kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o lótìtọ́ ẹ lè fàgbà rẹ́ àwọn èèyàn jẹ àgbà lóòótọ́ àgbà máa ń rin ọmọdé jẹ ni but nígbà míì irú ń tẹ́ ṣe yìí nígbàgede bàbá mi ì sọ pé kù díẹ̀ káàtó o mi ì tó bá yín wí o ó kéré sí ẹnu mi o bá mi ì tó bá yín wí àmọ́ mi ì dẹ̀ sọ pé ẹ̀ bá má ṣe bẹ́ẹ̀ o àmọ́ mi ì sọ pé nǹkan tẹ́ ṣe pé mo tó láti bá yín wí àbí mo tó láti sọ pé kò dáa o àmọ́ mo fẹ́ kẹ́ ẹ dàárò nígbà tó bá kù ẹ̀yin nìkan pé ṣé kìí ṣe wípé ẹ déṣì lé Yorùbá ẹ déṣì lé àwọn ọba wa ẹ fi àwọn ọba wa lé àwọn èèyàn lọ́wọ́ láti má regard wọn láti má respect wọn láti ṣe wọn bí èèyàn bẹ́túẹ́ bíi pé adé tẹ́ ẹ gbé sórí yìí o fìlà lásán ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ o ìrùkẹ̀rẹ̀ tẹ́ ẹ mú sáwọ́ yẹn o igi lásán ni kò sí nǹkan bẹ́ẹ̀ o ilẹ̀kẹ̀ ọrùn yín o okùn lásán ni kò sí nǹkan bẹ́ẹ̀ o tí èmi lérò pé ìtumọ̀ nǹkan tí
èmi lérò pé kẹ́ ẹ lọ dárò pé ṣé kì bá ń ṣerú ìtumọ̀ tẹ́ ẹ sọ nìyẹn torí wípé látàyé báyé káwa yìí tó dáyé láti bá wípé ọba ba lórí ohun gbogbo orí ohun gbogbo president wà nínú ohun gbogbo governor wà ní orí ohun gbogbo ilẹ̀ wà ní orí ohun gbogbo àwọn èèyàn tó ń gbé ní ẹ̀ wà lórí ohun gbogbo wọn ò yọ ẹnìkan lẹ̀ wọ́n ní ọba ba lórí ohun gbogbo tó mìíràn wípé kí là ń fọba pè ọba o ọba ni aláṣẹ ohun tó lè mú yín dọ̀bálẹ̀ pẹ̀lú iwú lórí pẹ̀lú ọjọ́ ogbó fún ọba kan ó ní láti jẹ́ pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́yìn tó láyé ó ní láti jẹ́ wípé ọba ba lórí ohun gbogbo ni nígbà tá a dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ bàbá ṣé ohun tẹ́ ẹ sọ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.